Ha, ẹ kálẹ́ o gbogbo ẹ̀yin màmá wa pátá a kí yín, ẹ̀yin bàbá wa a kí yín, ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin a kí yín. Èmi ti yín tòótọ́ Babaconfirm JP. Ṣé orúkọ tí gbogbo ayé mọ̀ èmi nìyẹn. A kí yín gidi gan, ojú òní tì yín. A dẹ̀ tún kí yín pé happy new month. Oṣù April ó máa sàn yín sówó. Oṣù April ó máa sàn yín sọ́lá. Oṣù April gbogbo ohun rere nínú ayé yìí ló máa sàn yín sí. Ẹ̀mí yín ò ní sọnù nínú oṣù yìí. Ọlọ́run tó mú yín kúrò nínú oṣù March láyọ̀ àti àlàáfíà, tó mú yín wọ inú oṣù April lórúkọ Jésù, Ọlọ́run yẹn ò ní gbà kí ẹ̀mí yín kó sọnù sínú oṣù April. Gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń rí mi pátá, lórúkọ Jésù ti Násárẹ́tì, mo gbàdúrà fún yín. Gbogbo ẹ̀yin tí Olúwa fún ní orí ọ̀fẹ́ pẹ̀lú èmi àtàwọn ọmọ mi àti aya àti gbogbo ìjọ Ọlọ́run àtẹni tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti lè gbọ́ ohùn mi láàárọ̀ yìí, lórúkọ Jésù ti Násárẹ́tì. Oṣù tá a wọ̀ yìí kò ní mú wàhálà wá fún wa, kò ní mógun ẹjọ́ wá, kò ní mógun ọ̀ràn wá, lórúkọ Jésù kò ní mógun police case wá fún wa. Mo gbàdúrà fún yín, gbogbo etí tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí, nínú oṣù tuntun yìí ohun tuntun máa wọnú ayé yín, ohun rere máa wọnú ayé yín, ẹ ò ní ṣẹ̀sín. Gbogbo ẹni tí ń gbọ́ mi, gbogbo ojú tí ń wò mí lọ́wọ́lọ́wọ́, lórúkọ Jésù ti Násárẹ́tì, April yìí gangan, gbogbo ohun táyé ti bàjẹ́ nínú ayé yín, Ọlọ́run máa túnṣe fún yín. Gbogbo ohun tí ayé, gbogbo ohun tí ènìyàn ti bàjẹ́ nínú ayé yín, Ọlọ́run máa túnṣe fún yín. Nínú April yìí, gbogbo etí tí ń gbọ́ mi, gbogbo ojú tí ń rí mi lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ máa rí tí ń ṣe o, ẹ máa rí tí ń ṣe o, ẹ máa rí tí ń ṣe o. Mo lo májẹ̀mú àìjẹ àti àìmu, ó ti ń wọ ọjọ́ kẹjọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sì ń gbàdúrà fún gbogbo yín wípé gbogbo etí àti gbogbo ojú tí ń rí mi, gbogbo etí tí ń gbọ́ mi àti gbogbo ojú tí ń rí mi lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ ò ní ṣí ẹ̀sín. Lórúkọ Jésù ti Násárẹ́tì, nínú oṣù April yìí, ìlérí Ọlọ́run máa ṣẹ láyé yín sẹ́. Gbogbo tẹ́ ti fetí gbọ́ tí ó jẹ́ pé Ọlọ́run náà ló sọ, tó jẹ́ àwọn ohun rere tí kò tí ì ṣẹlẹ̀, kó máa ṣẹlẹ̀ nínú oṣù yìí. Lórúkọ Jésù kó ṣẹlẹ̀ nínú oṣù yìí. Ẹ ò ní bọ́ lọ́wọ́ fọwọ́ tì. Gbogbo ẹ̀yin ènìyàn wa nílé lóko, lórúkọ Jésù, ẹ ò ní báláyé faláyé tì nínú oṣù yìí. Oṣù yìí máa jóṣù ayọ̀ fún yín. Lórúkọ Jésù ti Násárẹ́tì, ẹ jẹ́ kí n kú sọ báyìí. Oṣù April yìí, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, kì í ṣe ní orúkọ tèmi o, mò ń sọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Oṣù April yìí, gbogbo yín pátá lẹ máa lẹ́nu ọpẹ́. Gbogbo ẹni tí ń wò mí lọ́wọ́, ẹ máa lẹ́nu ọpẹ́. Ọ̀rọ̀ yín máa já sọpẹ́ sẹ̀. Ìwọ tó nílò pépà lókè òkun, Ọlọ́run kó rìlíìsì ẹ̀ fún ẹ. Ìwọ tó jẹ́ pé pépà ni problem ẹ, dọ́kúmẹ̀ntì ni problem ẹ ní òkè òkun, mo gbàdúrà fún yín, Ọlọ́run kó rìlíìsì ẹ̀ fún yín. Olúwa ò ní dá yín dúró mọ́. Ìlérí ṣẹ láyé yín, ògo fọhùn, kádàrá yín wá sí ìmúṣẹ. Gbogbo ọwọ́ tí ń fago yín sẹ́yìn, ọwọ́ yẹn kó jẹrà lágbára Ọlọ́run. Gbogbo ọwọ́ tí ń dá yín padà sẹ́yìn níbi ògo, ọwọ́ yẹn jẹrà dànù lórúkọ Jésù ti Násárẹ́tì. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, àmín, 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 lórúkọ Jésù. Ó fi àkókò yìí kí gbogbo yín wípé ẹ kú oṣù tuntun. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a tún máa rí ọjọ́ tòní láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣé gan ni. Mo kàn ní kí n kí gbogbo ẹ̀yin èèyàn wa lénìí ni o, kí n lè gbàdúrà fún yín lágbára Ọlọ́run. Lórúkọ Jésù, ohun tó le jù tí yín lọ ò ní wá sọ́nà yín o. Àtòhun tó le jù tí yín lọ, àtòhun tó pọ̀ jù tí yín lọ kò ní wá sí ọ̀nà yín pẹ̀lú àṣẹ Èdùmàrè ní agbára Ọlọ́run. Ojú kankan ò ní tì yín,
ojú ò ní pọ́n yín, ojú ọlá ò ní pọ́n yín, ojú àti ṣe rere ò ní pọ́n yín nínú oṣù yìí. Nínú oṣù April, gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé ló máa ṣe déédéé fún yín. Gbogbo ohun tẹ́ ẹ bá gbé ọwọ́ lé as a business or whatsoever tọwọ́ yín bá ṣáà ti kàn pé ẹ fẹ́ ṣe gbogbo pátá lọ́lọ́run máa fún yín lórí ọ̀fẹ́ àti ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹni tí ń wa mọ́tò nínú yín kò ní l'accident. Àwọn tí wọn ò dẹ̀ wa mọ́tò tó ń wọ mọ́tò, àwọn náà ò ní l'accident. A ò ní fi kú, a ò ní fi yọ̀ fúnra wa. Nínú oṣù yìí, gbogbo àwọn tó wá ń lé o, tó ń lé fùrù kankan, tó ń lérí lórí ọ̀rọ̀ Yorùbá nation, tó ní kò ní wá sí ìmúṣẹ nínú oṣù yìí, ohun burúkú kó máa yọ wọn ṣe, ohun burúkú kó máa yọ wọn ṣe. Gbogbo àwọn tó ń lérí, tó ní ọ̀rọ̀ Yorùbá nation tá ń lépa yìí, tó ní kò ní wá sí ìmúṣẹ, ohun burúkú á máa yọ wọn ṣe. Bí mo ti sọ yẹn ló ṣe máa rí, kò sì ní yí padà. Gbogbo àwa tá a wà nínú ẹ̀, tá a ṣáà ń lépa pé kó da lórúkọ Jésù ti Násárẹ́tì, mo gbàdúrà fún yín, gbogbo ala máa jèrè ẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni, mo tún kí yín lẹ́ẹ̀kan sí, ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, gbogbo àtobìnrin àtọkùnrin nílé lóko Nàìjíríà overseas, mo kí gbogbo yín pé ẹ ṣé gan ni, ojú òní tì yín. Thank you very much, may God bless you. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí, òun ni Babaconfirm JP. Àdúrà la ní ká fi ránṣẹ́ lénìí on the 1st of April. Ọdún ayọ̀ la máa ṣe o. Ẹ ṣé gan ni, God bless you.